Èèyàn lé èwo lẹ ṣe iṣẹ́ wa. Báwo ni? Happy new week to you. Ẹ kú ọjọ́ Wednesday. Ọjọ́ ìní á tu èmi àti yín lára o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí fi mọ́tò brand new car ránṣẹ́ tí a rọ̀bà sí màmá Queen lẹ́yìn ìgbà tí wọ́n ti parí birthday. Ẹ̀yin náà mọ̀ pé lọ́jọ́ birthday wọn kì í ṣe bóyá pé màmá Queen fẹ́ ṣe. Màmá Queen ní àwọn kàn fẹ́ kí àwọn church members kan wá bá wọn gbàdúrà nílé káwọn dẹ̀ kọrin. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan. Wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Bí wọ́n ṣe gbọ́ wípé Queen Naomi dé láti UK báyìí ni gbogbo àwọn èèyàn ti kóra wọn jọ wípé rárá o. Màmá Queen jù yẹn lọ o. Wọ́n ní láti celebrate wọn ni o. Ni wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ ọ̀rọ̀ birthday yìí ni wọ́n ń fẹ́ lójú èèyàn lé. Bí màmá Queen ṣe bẹ̀rẹ̀ sí ṣe birthday wọn nìyẹn. Queen Naomi dé, gbogbo àwọn family wọn dé. A rí Prince Tadenikawo ńbẹ̀ tí wọ́n sáré kiri. Ẹ̀yin èèyàn lé birthday yìí wọ́n kàn fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni fún gbogbo nǹkan tí Ọlọ́run Elédùmarè tó ṣe nínú ayé wọn. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tó parí birthday tó di ọjọ́ kejì ni wọ́n gbọ́ tí mọ́tò dún tí wọ́n lọ wo ẹni tí ó wà lẹ́nu gate ni wọ́n rí pé kábíyèsí fi mọ́tò ayọ́kẹ́lẹ́ tí a rọ̀bà ránṣẹ́ sí màmá Queen. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi àti àwọn family wọn reject mọ́tò yẹn o. Pé kí wọ́n gbé mọ́tò padà lọ fún kábíyèsí pé kì í ṣe ọ̀rọ̀ mọ́tò ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí àwọn fẹ́ yanjú ẹ̀ yìí. Wọ́n ní bí wọ́n ṣe return mọ́tò padà sí. Ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí gbogbo ìgbà tí màmá Queen wọn bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ni wọ́n máa ń ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fún wọn. Ṣùgbọ́n lọ́dún yìí wọ́n ní àwọn family Queen Naomi ní rárá àwọn ò ní ìdí mọ́tò látọ̀dọ̀ kábíyèsí nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní wọ́n return mọ́tò padà sí ààfin. Wọ́n ní màmá Queen wá ní àwọn ò ní ìdí mọ́tò kábíyèsí o. Kí ni kábíyèsí ń rò? Ìpè ṣé wọ́n rò pé owó ni gbogbo nǹkan ni? Wípé relationship ọmọ àwọn ó wà ní àárín méjì. Ìpè inú ọmọ àwọn ò dùn nípa gbogbo ìgbésẹ̀ tí ọkọ wọn ń gbé ìyẹn kábíyèsí bàbá Erin ńlá. Ìpè kábíyèsí wá ní nǹkan tó kù ní káwọn fi mọ́tò ayọ́kẹ́lẹ́ ránṣẹ́ sáwọn. Ìpè ṣé wọ́n rò pé àwọn nífẹ̀ẹ́ owó tó yẹn ni àbí wọ́n rò pé owó ni gbogbo nǹkan ni? Pé kì í ṣe gbogbo owó ni gbogbo nǹkan ní ayé yìí. Pé gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé kéèyàn ro ti Ọlọ́run ọba láti máa ṣe. Wọ́n ní bí màmá Queen wá ṣe ní kí driver tó gbé mọ́tò wá kó gbé mọ́tò padà lọ fún kábíyèsí nìyẹn pé àwọn ò ní ìdí mọ́tò kábíyèsí o. Ìpè kí wọ́n má fi ẹ̀bùn kankan ránṣẹ́ sí àwọn fún ọjọ́ ìbí àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn ìyẹn ará ilé tí wọ́n ní màmá Queen wá sọ allegedly. Ẹ̀yin èèyàn lé wọ́n ní nǹkan tí màmá Queen wá sọ nìyẹn ṣùgbọ́n wọ́n ní kí wọ́n tó fi mọ́tò yìí kí wọ́n tó gbé padà. Wọ́n ní ṣe ni àwọn driver tó drive mọ́tò wá wọ́n wá kúnlẹ̀ síwájú màmá wa. Wọ́n ń bẹ̀bẹ̀ lọ́wọ́ màmá Queen pé kí màmá Queen jọ kí wọ́n ṣàánú àwọn. Ìpè torí kábíyèsí ti fohùn sílẹ̀ pé àwọn ò gbọdọ̀ gbé mọ́tò yìí padà. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí ẹ̀gbọ́n Queen Naomi bí wọ́n ṣe mú padlock nìyẹn tí wọ́n fi ti gate mọ́ wọn mọ́ ìta wípé kí wọ́n return mọ́tò yẹn right away. Wọ́n ní bí wọ́n ṣe gbé mọ́tò nìyẹn tí wọ́n gbé padà lọ sí palace bàbá wa Erin ńlá. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ló ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n fi mọ́tò ránṣẹ́ sí màmá Queen ní Àkúrẹ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tí wọ́n ló ṣẹlẹ̀ ní after birthday màmá wa ìyá Queen. Ṣùgbọ́n nǹkan tí kò yé mi ni pé báwo ni kábíyèsí ṣe fẹ́ kí ọ̀rọ̀ yìí rí nígbà tí ó jẹ́ pé àwọn olórí oríṣiríṣi ní kábíyèsí ń gbìyànjú láti fẹ́ wọnú ààfin wọn. Yàtọ̀ sí yẹn, ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé ọjọ́ Wednesday ní birthday kábíyèsí oríṣiríṣi èèyàn ló máa wá.
a tiẹ̀ tún gbọ́ wípé wọ́n tún ń prepare inú ìyẹ̀wù míì fún ìyàwó tuntun èyí tó yẹ pé ó ń bọ̀ ní ọ̀dẹ̀dẹ̀ wọn. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ni kábíyèsí fẹ́ kí Queen Naomi ṣe? Ṣé kábíyèsí fẹ́ kí Queen Naomi wá jókòó sínú palace yẹn pẹ̀lú àwọn olórí yìí ni? Ọ̀rọ̀ yìí lágbára o, nítorí wípé Queen Naomi ti fi ohùn sílẹ̀ wípé àwọn ò ní darapọ̀ mọ́ àwọn olórí tí kábíyèsí ń kó kiri yìí. Ẹ̀yin èèyàn lé, ṣùgbọ́n bàbá Erin ńlá wọ́n ní àwọn fẹ́ ìyàwó púpọ̀. Queen Naomi dẹ̀ láwọn ò fẹ́ ìyàwó púpọ̀, so ọ̀rọ̀ ti sọ̀rẹ̀. The only thing tá a lè ṣe òun ni kí a máa fi àdúrà ran Queen Naomi lọ́wọ́, nítorí wípé bàbá Erin ńlá lọ́wọ́ tí wọ́n wà yìí, oríṣiríṣi obìnrin la gbọ́ pé ó wà ní orí list tí bàbá Erin ńlá tí wọ́n kọ tí ó máa jẹ́ olórí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé kì í ṣe ìfẹ́ inú Queen Naomi láti gba ìyàwó 6 tí wọ́n gbà ká tó wá sọ pé wọ́n tún máa gba ìyàwó sí i. So nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wípé lẹ́yìn birthday kábíyèsí o máa lọ dáná àǹtí wa Canada, nítorí pé wọ́n ti fi cow 3 ránṣẹ́ sí àwọn family wọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ lọ bá Queen Naomi ní ìgbà tí Queen Naomi dé láti UK wípé àwọn fẹ́ ìyàwó Canada nítorí pé àwọn fẹ́ kí wọ́n ran gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà ní Canada lọ́wọ́ tó yẹ pé wọ́n ti há sínú ẹ̀wọ̀n láti mú wọn wá sí ilé. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá Erin ńlá sọ. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, ṣé ọ̀rọ̀ yìí ṣé ó máa jẹ́ nǹkan tó yẹ pé Queen Naomi máa gbà àbí Queen Naomi ò ní gbà? Nítorí pé a gbọ́ wípé bàbá Erin ńlá wọ́n bẹ Queen Naomi ní lọ́tùn lósì wípé kí Queen Naomi kó ṣàánú àwọn, wípé gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí pé kì í ṣe pé àwọn mọ̀ọ́mọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi ẹni àwò, wípé ṣùgbọ́n kí Queen Naomi ṣàfi orí jì àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá lọ bá Queen Naomi tí wọ́n sọ fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Gist tá a gbọ́ níta ní ká wá fi tó yín létí. Lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi, bí ẹ̀dẹ̀ ṣe mọ̀ wípé gbogbo àwọn olórí yìí gbogbo wọn náà ti padà sí inú palace o. In fact a tún gbọ́ wípé ìyàwó Canada gan, àwọn gan tún wà láàrin àwọn olórí nínú palace kábíyèsí tí wọ́n dẹ̀ ń jà nítorí ààyè àti nítorí apartment èyí tó jẹ́ pé wọ́n ní pé àǹtí wa Canada ní apartment táwọn ń gbé ní Canada ó tóbi ju nǹkan tí kábíyèsí fún àwọn lọ, wípé apartment tí Queen Naomi tí wọ́n wà tẹ́lẹ̀ òun ni àwọn fẹ́ kó sí, ìyẹn Yellow apartment. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí dẹ̀ sọ wípé kí àǹtí wa ní sùúrù káwọn fi parí ọjọ́ bí àwọn, wípé tí àwọn bá parí ọjọ́ bí àwọn, wípé àwọn máa ṣe nǹkan tó tọ́ fún wọn. Bí a ṣe gbọ́ gbogbo gist ni, bí mo ṣe sọ fún yín allegedly mi bá kábíyèsí gbénú palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you.